ìwòyí ẹ̀yin èèyàn wa, ìròyìn pàjáwìrì ló ń wọlé tọ̀ yín wá láti iléeṣẹ́ YNN. Segun Pryme lórúkọ tèmi. Ìròyìn yìí ó ń já mi lára jẹ, kò tiẹ̀ lè jẹ́ ń jókòó nítorí ẹ̀ mo ṣe dìde dúró lọ́jọ́ tòní. Eléyìí ló ń pè ní iṣu atayanyan táwọn òyìnbó ń pè ní yam pepper scatter. Nǹkan ti ṣẹlẹ̀ o, èèmọ́wọ̀lú o. Báwo ló ṣe jẹ́ gan? Ẹ jẹ́ ká lọ sórílẹ̀-èdè Nàìjíríà, ibi tá à ń gbọ́ wípé àwọn ẹranko wọ́n ti gbàjọba lórílẹ̀-èdè ọ̀hún o. Lọ́jọ́ kìíní àná à ń gbọ́ wípé olórí orílẹ̀-èdè ọ̀hún gan láìpẹ́ ọjọ́ àwọn eku ló lè jáde nínú ibùgbé rẹ̀ o, ìyẹn ní àpáta Aso tí a mọ̀ sí Aso Rock. Ká tó túmọ̀ nǹkan tó ṣẹlẹ̀, àwọn màálùú wọ́n rán àwọn èèyàn kó máa para wọn o. Bẹ́ẹ̀ ni màálùú, nítorí màálùú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní para wọn. Eléyìí tó wá ṣẹlẹ̀ gangan tó jẹ́ pabambarì ẹ̀ ní àná sí ìjẹta yìí, eléyìí gangan ló ń pè ní ó sọ́sù ní lẹ́nu, ó buyọ̀ sí o. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ejò afàyàwọ́ ìṣe ni wọ́n ní ejò jí owó gbé o ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni wọ́n ní ejò jí 36 mílíọ̀nù náírà, ìyẹn ló túmọ̀ sí 36 mílíọ̀nù náírà. Wọ́n ní ejò yìí gbé mi, ó gbé 36 mílíọ̀nù náírà mi. Ẹ wá rí pé nǹkan bẹ báyìí, ṣáyé ń ṣe wá ní àbáwá là ń ṣera wa, kò yé mi o. Ìgbà tí a fọ̀rọ̀ wá olórí orílẹ̀-èdè ọ̀hún, ọ̀gágun Muhammadu Buhari, a fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pé kí ló rò nípa ejò tó ń jí owó gbé o. Ọ̀gágun Buhari sọ pé àwọn á ṣe kí ni, àwọn á pe ìgbìmọ̀jọ láti wò ó wípé báwo ni ejò ṣe gbé owó gbé o. Ẹ já gbọ́ díẹ̀ nínú nǹkan tí ọ̀gá Buhari sọ. We are going to thoroughly investigate. I set up a committee to look into where the snake, where it came from, and where the snake is going to. We will get to the bottom of this matter. I assure all Nigeria and all Nigerians to please maintain your peaceful and harmony. We will investigate and find out where the snake is come from. I believe the snake was sent by our political opponent, which is the PDP, because you know the last regime, they embezzled a lot of money. So I believe the rats that attacked us in Asorokuma was sent by the last regime too. So we will thoroughly investigate this matter. I have handed over to our EFCC to check into the matter. We will report to all Nigerians when they conclude their investigation. Thank you. Ẹ̀yin èèyàn wa, ẹ rí pé ewu ń bẹ lóko lóńgẹ́ báyìí, lóńgẹ́ fún ara rẹ̀ gan ewu ni. Ẹ jẹ́ kémi máa lọ ná, màá máa rí yín tó bá dọjọ́ tó ń bọ̀. Èmi ọmọ yín náà ni Segun Pryme. Ó dàbọ̀. Thank you so much for watching that video. I really appreciate you. If you've enjoyed it, please subscribe to this channel because there's going to be a lot more videos coming out. Please subscribe, hit that subscribe button. It's going to be, down there, right there. Do it real quick and leave a comment as well. I want to read your comment. I live to see your comments. I love your comments. And if you like the shirt that I'm putting on, Raised by an African Parent, head on over to rbapcompany.com to get you one of these. RBAP Company, I'm going to put the link in the description below. Get you one of this for yourself and for a friend. Thank you so much. Until next time, it's your boy, Segun Pryme. Oh, shit.